A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Pẹ̀lú ìgbésẹ̀ láti ṣe àgbékalẹ̀ òfin Sharia ní ẹkùn gúúsù ìwọ̀ oòrùn, àwọn ọba aládé ní ẹkùn yìí ti ṣe ìkìlọ̀ wípé ìgbésẹ̀kígbésẹ̀ láti ṣe ìdásílẹ̀ òfin Sharia yóò yọrí sí ìpínyà, wàhálà àti ìṣèjọba ọ̀tọ̀ọ̀tọ̀. Wọ́n ní kò ní fi ṣe irúfẹ́ Sharia tí ó lè jẹ́ kò tọ́ sí ilẹ̀ Yorùbá. Síwájú àkókò yìí ni ìròyìn jábọ̀ wípé wọ́n fi ìwé pélébé kan léde ní ọjọ́ Ajé níbi tí wọ́n ti fi ìwé pe àwọn èèyàn jàǹkànjàǹkàn lórílẹ̀-èdè síbi ayẹyẹ ìfilọ́lẹ̀ kóòtù Sharia tí wọ́n fi ọjọ́ rẹ̀ sí ọjọ́ 11 oṣù Kínní ọdún 2025 sí Muslim Community Islamic Center, Ọba Adéyẹmí High School, agbègbè Mobọ́lájẹ́, ìlú Ọ̀yọ́. Lẹ́yìn èyí ni ìgbésẹ̀ yìí dá awuyewuye sílẹ̀ láàrin ọmọ orílẹ̀-èdè bí àwọn kan ṣe ṣe àríyànjiyàn wípé ẹkùn gúúsù ìwọ̀ oòrùn ní ara ilẹ̀ Yorùbá pọ̀ sí, kì í ṣe ibi wọ́n ti lè ṣe ìdásílẹ̀ kóòtù Sharia. Ní ọdún 2021 ní ààrẹ Pentecostal Fellowship of Nigeria, Bíṣọ́ọ̀bù Wálé Òkè ṣe ìkìlọ̀ fún ilé ìgbìmọ̀ tako ìgbésẹ̀ láti mú kí àwọn ẹgbẹ́ kan ṣe àgbékalẹ̀ òfin Sharia ní ẹkùn gúúsù ìwọ̀ oòrùn nípasẹ̀ àtúpalẹ̀ òfin tuntun tó ń lọ lọ́wọ́. Nígbà tí ó ń fèsì ní adarí ẹgbẹ́ Muslim Rights Concern Ishaq Akíntola rọ PFN kí ó fi tirẹ̀ ṣe tirẹ̀, kí ó yé tako ẹ̀tọ́ Mùsùlùmí àti ṣe àgbékalẹ̀ òfin Sharia. Ìtakú wà lọ́tùn wà lósì kí wọ́n tó padà gbé e tì síbì kan. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé náà gbà wípé ìgbésẹ̀ yìí lè dá awuyewuye sílẹ̀ bí ó ti ní òun ní ojúṣe láti gbé òfin ró. Bí ìgbésẹ̀ wọn bá wà ní ìbámu pẹ̀lú òfin, kò sí wàhálà, ṣùgbọ́n àṣẹ òfin ni a gbọ́dọ̀ tẹ̀lé. Lára àwọn tí ó kọrò ojú sí ìgbésẹ̀ àgbékalẹ̀ òfin Sharia yìí láti rí Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá Gani Adams. Ó wí fún akọ̀ròyìn wípé ṣíṣe àgbékalẹ̀ òfin Sharia yóò dá wàhálà sílẹ̀. Ààrẹ Ọ̀nà Kakanfò ní òun kò ní ohunkóhun tako òfin Sharia, ṣùgbọ́n ṣíṣe àgbékalẹ̀ rẹ̀ sí ilẹ̀ Yorùbá níbi tí oríṣiríṣi ẹ̀sìn pọ̀ sí, èyí yóò nira díẹ̀. Ó wáá rọ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kí ó tẹ̀ ẹ́ jẹ́jẹ́ nítorí ọ̀rọ̀ ẹ̀sìn jẹ́ ohun ẹlẹgẹ́. Bákan náà ni Olúgbọ́n ti Orílẹ̀ Ìgbọ́n ní ìpínlẹ̀ Ọ̀yọ́, Ọba Francis Alao Akínbọ́lá Kínní náà fìdí ẹ̀ múlẹ̀ wípé irúfẹ́ ẹ̀sìn tí wọ́n ń ṣe ní ẹkùn àríwá orílẹ̀-èdè yàtọ̀ sí ti apá gúúsù. Ó ṣàlàyé wípé àwọn ará gúúsù ìwọ̀ oòrùn kan a máa mu ọtí, tí èyí sì jẹ́ èèwọ̀ fún òfin Sharia. Fún ìdí èyí, àti fìdí òfin múlẹ̀ ní ẹkùn gúúsù á nira nítorí ibi ìgbafẹ́ ní okùn ará ilẹ̀ gúúsù ìwọ̀ oòrùn wà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìjọba àpapọ̀ ti sọ lánàá wípé àwọn yóò ṣe ìwádìí tó jinlẹ̀ lórí àṣìta àdó olóró tí ó ṣekú pa ènìyàn 10 ní abúlé Gidambisa àti Rumtuwa, ìjọba ìbílẹ̀ Silame ní ìpínlẹ̀ Sokoto. Mínísítà Agbèfọ́ba Bello Matawalle ni ó sọ àsọdájú yìí nígbà tí ó lọ ṣe àbẹ̀wò ìbánikẹ́dùn sí Gómìnà Ahmed Aliyu ní ìpínlẹ̀ Sokoto. Níbẹ̀ ni ó ti ṣe àpèjúwe ìṣẹ̀lẹ̀ tí ó wáyé ní abúlé méjì yìí ní òfò ńlá. Bí ó ti sọ àsọdájú wípé ìjọba yóò ṣe ìwádìí tó jinlẹ̀, wọ́n á sì gba ìdájọ́ òdodo. Matawalle ní inú ààrẹ kò dùn sí ìṣẹ̀lẹ̀ yìí, ìdí nìyí tí ó fi rán òun wá láti wá bá wọn kẹ́dùn lórí ohun tí ó ṣẹlẹ̀. Mínísítà ní ó ṣeé ṣe kí àwọn ológun ṣe àṣìṣe látàrí ìròyìn òfegè tí wọ́n ń fún wọn lẹ́nu iṣẹ́ wọn, ṣùgbọ́n ìwádìí fìdí ẹ̀ múlẹ̀ wípé agbègbè yìí jẹ́ agbègbè tí ẹgbẹ́ Lakurawa pọ̀ sí. Matawalle ṣàlàyé wípé Gómìnà Aliyu nìkan ni gómìnà tí ó dìídì béèrè fún ìpàgọ́ ológun ní ìpínlẹ̀ rẹ̀
bí ó ti fi dá gómìnà lójú wípé iléeṣẹ́ ológun yóò ṣe àtìlẹ́yìn fún wọn láti mú kí ìpínlẹ̀ Sokoto ṣeé gbé. Mínísítà wá tìkálára rẹ̀ ṣe àgbékalẹ̀ mílíọ̀nù $10 fún àwọn ẹbí tí wọ́n pàdánù ẹni wọn àti àwọn tí wọ́n ń gba ìtọ́jú lọ́wọ́ ní ilé-ìwòsàn látàrí ìdúgbàmù tí ó wáyé. Gómìnà Aliyu dúpẹ́ lọ́wọ́ mínísítà bí ó ti ké sí àwọn ológun kí wọ́n ṣe àlékún ìwádìí wọn kí irúfẹ́ àjálù báyìí má baà wáyé mọ́. Bákan náà ni ó dúpẹ́ lọ́wọ́ Ààrẹ Bọ́lá Tinubu fún ìbánikẹ́dùn rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ tí ó wáyé sí abúlé méjì ní ìpínlẹ̀ Sokoto. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Olórí òṣìṣẹ́ fún gómìnà Abdulrahman Abdulrazak ti ìpínlẹ̀ Kwara, Alhaji Mai Abdulquadri ti di olóògbé. Mọ̀lẹ́bí rẹ̀ kan ni ó sọ fún akọ̀ròyìn wípé ó di olóògbé lówùúrọ̀ òní ọjọ́ Àbámẹ́ta ní ilé rẹ̀ tí ó wà ní Adéwọlé Residence láàrin ìgboro Ìlọrin. Abdulquadri, ẹni ọdún márùndínlọ́gọ́rin 75 ni wọ́n ní ìgbàgbọ́ wípé ó lẹ́tọ̀ọ́ sí ipò Emir Ìlọrin lẹ́yìn tí ó ti sìn lábẹ́ ìṣèjọba àpapọ̀ àti ìpínlẹ̀. Ó ti fi ìgbà kan rí jẹ́ òṣìṣẹ́ NTA kí ó tó darapọ̀ mọ́ ìṣèjọba níbi tí ó ti sìn gẹ́gẹ́ bí Permanent Secretary àti Clerk fún ilé ìgbìmọ̀ ìpínlẹ̀. Olóògbé Meh ṣì bá wọn kópa nínú ìpàdé àwọn Emirate Ìlọrin tí ó wáyé kẹ́yìn láàrin ọjọ́ 24 àti 25 oṣù Kejìlá ọdún 2024. Ètò ìsìnkú rẹ̀ ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Àwọn ọlọ́pàá ẹ̀ka ìpínlẹ̀ Edo ìyẹn Edo State Police Command ti fi ọwọ́ ṣìkún òfin mú ògbólógbòó arábìnrin kan ọmọ ọdún 23 tí orúkọ rẹ̀ ń jẹ́ Ella Samuel lẹ́yìn tí ó gba àwọn ẹrù tí àwọn alọ́kólóhunkígbe adigunjalè jí tí ó sì bá wọn tọ́jú àwọn ẹrù náà pamọ́. Olólùfẹ́ arábìnrin yìí la gbọ́ wípé òun ni olórí àwọn ìgárá ọlọ́ṣà tí ó ń da agbègbè láàmú. Èyí túmọ̀ sí wípé baálẹ̀ ń tagbó, ìyàwó rẹ̀ ń ta ògógóró. Àwọn ìgárá ọlọ́ṣà yìí ni a gbọ́ wípé wọ́n ya bo agbègbè kan tí a mọ̀ sí Àmàgbà àti àwọn ìlú mìíràn tí ó yí ìlú Benin ká, tí wọ́n sì tún fi tipátipá bá àwọn obìnrin àti àwọn ìyàwó oníyàwó ní àjọṣepọ̀. A tún gbọ́ wípé àwọn ọmọ ẹgbẹ́ burúkú yìí tún fi tipátipá gba ẹ̀rọ ATM lọ́wọ́ ẹnìkan tí ó ṣàgbákò wọn. Lẹ́yìn náà ni wọ́n ní kí ó tẹ píìnì tí ó ń lò sórí ẹ̀rọ POS tí wọ́n sì gbé owó tí ó tó $250 mílíọ̀nù kúrò nínú àpò ìkówósí onítọ̀hún. Ìtọpinpin ni ó jẹ́ kí àwọn agbófinró fi ẹ̀rí tí ó dájú múlẹ̀ nígbà tí wọ́n rí wípé owó $1.5 mílíọ̀nù náà wà nínú àkáǹtì arábìnrin ọ̀daràn tí ó ní ọmọ lọ́wọ́ yìí. Nígbà tí ìwádìí tẹ̀síwájú ni ọlọ́pàá rí wípé ọmọ 4 ọ̀tọ̀ọ̀tọ̀ ló ti bí fún àwọn ògbóǹtarìgì adigunjalè 4 ọ̀tọ̀ọ̀tọ̀ tí àwọn ọlọ́pàá ti kéde wípé wọ́n ń wá tí wọ́n sì wà lórí wanted list. Nígbà tí ó ń bá akọ̀ròyìn sọ̀rọ̀, arábìnrin yìí sọ wípé àṣírí òun tú nígbà tí àwọn ọlọ́pàá bá owó tí àwọn olè fi tipátipá gbà lọ́wọ́ olóhun nínú àpò ìkówósí rẹ̀. SP Moses Nyamu tí ó jẹ́ agbẹnusọ fún ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Edo sọ wípé ìwádìí ṣì ń tẹ̀síwájú láti jẹ́ kí ọwọ́ tẹ àwọn tí wọ́n júbà ìhòòhò láàrin àwọn ọ̀daràn náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó ní ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.